gbogbo ènìyàn ẹ wá wo ilé ọ̀nà ti Ìjẹ̀bú Òde, gbogbo ibi tí ó kó ohun ìṣẹ̀ǹbáyé Ìjẹ̀bú pamọ́ sí tó jẹ́ wípé ẹ lè rí ìmọ̀ àti ọgbọ́n kan níbẹ̀ tó jẹ́ wípé gbogbo àwọn ìṣẹ̀ǹbáyé nǹkan bàbá wa ó wà nínú ilé ọ̀nà yìí. Ẹ máa bọ̀ ẹ tẹ̀lé mi ká lọ láti lọ ṣe àwárí yìí àwọn nǹkan tí àwọn baba ńlá wa ti ṣe, àwọn adé èyí tí àwọn baba wa ti dé láyé ìjọ́un àná, ṣé àga ọba ni, onírúurú àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé ní ń bẹ nínú ilé ọ̀nà yìí o. Ìwọ tó bá tí ì dé bí báyìí á jẹ́ wípé ìran rẹ ó kù ẹ̀ẹ̀kan. Ilé ọ̀nà ti gbogbo ọmọ Ìjẹ̀bú lápapọ̀ ni. Ibẹ̀ ni ìtàn, àṣírí, àṣà àti ìṣe ilẹ̀ gbogbo ọmọ Ìjẹ̀bú ibẹ̀ ló wà. Ẹ máa bọ̀. Àwùjalẹ̀ àkọ́kọ́ tó jẹ àga àwùjalẹ̀ àkọ́kọ́ àti ohun tí àwùjalẹ̀ àkọ́kọ́ lò, ìlú gbẹ̀dú ti àwùjalẹ̀ àkọ́kọ́. Ibi báyìí ilẹ̀ ò ti rí àwọn òrìṣà wo ni àwọn Ìjẹ̀bú ń bọ̀. Òrìṣà mẹ́ta tí Ìjẹ̀bú ń bọ̀ tó jẹ́ gbòógì ní ilẹ̀ Akílẹ̀ Ìjẹ̀bú. Gbogbo àwọn òrìṣà yìí bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé tó jẹ́ ti ọmọ Ìjẹ̀bú lápapọ̀ gbogbo rẹ̀ bẹ́ẹ̀. Àwọn nǹkan wo ni ìwọ̀n ìdánimọ̀ wà, àwọn ìwọ̀n wo ni wọ́n fi ń ṣe ìdánimọ̀ lẹ́yìn ayé àtijọ́, gbogbo rẹ̀ bẹ́ẹ̀. Ẹ tẹ̀lé mi ká lọ láti lọ wo kí ló ń ṣẹlẹ̀ ní ilé ọ̀nà èyí tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí museum ti Ìjẹ̀bú. Ẹ tẹ̀lé mi ká lọ kí ẹ wá lọ wo ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀, kí ẹ wá lọ wo gbogbo ohun àrà Ọlọ́run, kí ẹ wá lọ wo gbogbo ohun ìṣẹ̀ǹbáyé wa, kí ẹ wá lọ wo gbogbo ohun àṣà wa tó jẹ́ àwọn baba ńlá wa ti lò ní ayé ìjọ́un àná. Ẹ tẹ̀lé mi ká lọ. Ẹ gbìyànjú láti like, comment, ẹ sì share, ẹ subscribe sí YouTube channel Baba Jagilego láti túbọ̀ máa wò sí ẹ̀kúnrẹ́rẹ́ fọ́nrán yìí. Ẹ ṣé. Ti ṣe ilẹ̀ Ìjẹ̀bú. Àwòrán tẹ́ ń wò yìí òun là ń pè ní àwòrán Agẹmọ nílẹ̀ Ìjẹ̀bú. Tá bá ń sọ̀rọ̀ nípa Agẹmọ nílẹ̀ Ìjẹ̀bú, oríkì Ìjẹ̀bú ń sọ wípé àwa ọmọ alágẹmọ mẹ́rìndínlógún. Ìdí tá dẹ̀ ṣe ń kì wá mọ́ Agẹmọ, a máa gbọ́ bí a ṣe ń lọ nínú ẹ̀kọ́ yìí. Eléyìí là ń pè lórí ìtàmì. Orí ìtàmì yìí nílẹ̀ Ìjẹ̀bú wọ́n fi ń ṣe bí àròkò nílẹ̀ Ìjẹ̀bú ni pé tí ọdún Agẹmọ bá ń bọ̀, òun ni wọ́n máa gbé lọ bá kábíyèsí tá à ń pè ní Àwùjalẹ̀ tó bá wà lórí ìtẹ́. So táwùjalẹ̀ bá ti rí lọ́wọ́ wọn kò nídìí fún wọn láti ṣe máa rojọ́ àṣà tó tónu. Wọ́n ti mọ̀ pé wọ́n ń fún àwọn ní wọ́n jẹ́ káwọn mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀. Kí ló fẹ́ ṣẹlẹ̀ náà ni pé ọdún Agẹmọ wa ti súnmọ́ etílé o. Tàbá rí ohun tó yẹ kán kábíyèsí ṣe fún wọn àbí káwọn náà ṣe, wọ́n ti mọ̀. So òun là ń pè ní àròkò la fi orí ìtàmì yìí ṣe. Orí ìtàmì yìí dẹ̀rẹ̀ ìtàmì yẹn òun ni àkọ́kọ́ nínú gbogbo àwọn Agẹmọ nílẹ̀ Ìjẹ̀bú. Òun ló jẹ́ gẹ́gẹ́ bí aṣáájú gbogbo àwọn Agẹmọ nílẹ̀ Ìjẹ̀bú. Tàmì yìí Odògbolú ló ti máa ń wá. Tó bá ti fẹ́ wá láti gbogbo ìletò wọn wà ní ìgbàlódé ń sìn, wọn ò mọ̀ nǹkan tí àwọn bàbá wa àtàwọn ìyá wa láyé àtijọ́ tó ń fi mu ẹmu àbí omi. So láyé àtijọ́ wọ́n á bu ẹmu àbí omi sínú ńlá yìí, kékeré tòkè yìí náà máa pẹ́ sí tó máa fi mu omi. Ṣùgbọ́n sìn àti ní oríṣiríṣi ife oníke aláwo tá a fi ń mu omi nísìn, so wọ́n ti gbàgbé ń pa ẹ̀. Eléyìí náà láyé àtijọ́ èyí tán bá mú tí ò ní ìdí ṣoṣoro yìí, wọ́n á bu oúnjẹ sí, wọ́n lè bu ẹ̀bà àbámàlà sí, wọ́n á múrú ẹ̀ náà, wọ́n á bu ọbẹ̀ sí. Òun náà máa tún fi ṣe ife tó máa fi mu omi sí. Eléyìí là ń pè ní ìkòkò omi. Ìkòkò omi yìí láyé àtijọ́ bákan náà òun làwọn ìyá wa fi lọ ń pọnmi lódò. Kò dẹ̀ ṣe pé wọ́n fi ń pọnmi nìkan, wọ́n fi ń ṣe oúnjẹ, òun náà fi ń ṣe àgbo. Ṣùgbọ́n láyé ìsìn náà a ti ní àwọn ìkòkò oríṣiríṣi èyí tá a kó wá láti ilẹ̀ òkèèrè èyí tá a fi ń ṣe oúnjẹ. Ṣùgbọ́n a ti gbàgbé wípé láyé àtijọ́ tí àwọn ìyá wa ń lo ìkòkò yìí, kò sí àrùn tó gbòde kan sìn tá à ń pè ní àrùn jẹjẹrẹ táwọn olóyìnbó ń pè ní cancer láyé ìgbà yẹn. Torí pé gbogbo ohun tá a fi ń jẹun láyé ìsìn, à ń lo àwo, à ń lo ike tá a fi ń jẹun láyé ìsìn, gbogbo ẹ̀ ló ń contribute sí àìsàn tá à ń pè ní àrùn jẹjẹrẹ lágọ̀ọ́ ara wa. So à ń rọ̀ wá gbogbo àwọn tó bá wá sínú gbọ̀ngàn yìí pé ẹ jẹ́ ká padà sí àṣà àti ìṣe ayé àtijọ́ fún àlàáfíà ara wa, fún àlàáfíà àgọ́ ara wa. Lẹ́yìn yẹn ìkòkò yìí tẹ́ bá ń rí gbogbo èèyàn tó ń mọ̀ jákèjádò àgbáyé, àwa Ìjẹ̀bú la kọ́kọ́ bẹ̀rẹ̀ ìkòkò mímọ. So ká sọ pé ọwọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀ láyé òsìn ni wọ́n ti kọ́, wọ́n dẹ̀ mọ ìwúlò tó wà nínú ẹ̀. Òun náà àwọn èèyàn ṣe wò pé eléyìí ó yẹ ká ṣe káwa náà máa fi máa jàǹfààní ètò ìlera nínú àgọ́ ara wa. Ògùn yìí ni à ń pè ní mákù, márùn àti ọ̀wọ̀. Nǹkan mẹ́ta ló papọ̀ sí lára ńbẹ̀. Nílẹ̀ Ìjẹ̀bú ẹnikẹ́ni tó bá ní lápò àbí kó sówó bíi bàǹtẹ́mọ́dì, tí irú ẹni bẹ́ẹ̀ bá wà lọ́nà ìrìn àjò tí ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀, kó ní ìgbẹ́kẹ̀lé pé ògùn yìí tó ti wà lára ẹ̀ kò sí nǹkan kan tó máa ṣe. Kò ní àpá kankan kí mọ́tò yẹn, kí ìjàmbá ọkọ̀ yẹn kó pa gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú ọkọ̀ yẹn.
as long as ó ti wà lára ẹni yẹn kò sí nǹkan kan tó máa ṣe, ó máa bọ́ ta ni ní ayọ̀ àti àlàáfíà tí ò ní apá kankan lára. So ó wà fún ààbò wa nílẹ̀ Ìjẹ̀bú. Eléyìí là ń pè ní ọpọ́n ifá. Ọpọ́n ifá yìí láyé àtijọ́ bákan náà àwọn bàbá wa kan tó ṣe ohunkóhun wọ́n máa ń béèrè lọ́wọ́ àwọn alálẹ̀ láti ìlò ọpọ́n ifá yìí. Wọ́n máa ń béèrè tó wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun àbí wọ́n fẹ́ lọ nínú ìrìn àjò, wọ́n á béèrè pé ẹ̀yin alálẹ̀ a fẹ́ ṣe nǹkan báyìí, ṣé ká ṣe, ṣé ó máa gbè wá àbí ewu wà ń bẹ̀. So tó bá ti sọ fún wọn pé ẹ ṣe, ìyẹn mí pé tó bá ṣe kò sí ewu nù ẹ̀. Ṣùgbọ́n tó bá fẹ́ rìnrìn àjò náà tó ń béèrè má lọ o, ewu wà lọ́nà, irú ẹni bẹ́ẹ̀ ewu yẹn á fò dá. Láyé òde òní a kì í béèrè ọ̀nà ká tó ṣe. Ọ̀pọ̀lọpọ̀ máa lọ yá owó, wọ́n á dà sórí business. At the end of the day kọ̀ṣọ̀ ló máa bọ́ sí nítorí pé kí ni wọ́n ò béèrè kan tó ṣe. Dó láyé ìsìnyí o àti ní oríṣiríṣi ọ̀nà tá a fi lè béèrè nǹkan. Àwọn onígbàgbọ́ wọ́n ní ẹ̀mí mímọ́, àwọn mùsùlùmí náà wọ́n mọ bó ṣe ń béèrè, àwọn oníṣẹ̀ṣe náà wọ́n ń béèrè látara pé kán lo ọ̀pẹ̀lẹ̀. So à ń wòye pé ọ̀pọ̀lọ̀ àti ọpọ́n ifá, à ń wòye pé ọ̀nà láti béèrè nípa ọ̀nà ayé wa, irú ìrìn àjò tó yẹ ká rìn, irú iṣẹ́ tó yẹ ká ṣe, òun lélẹ́yìí wà fún láti ayé àtijọ́. Eléyìí là ń pè ní kólóbó àdín. Kólóbó àdín yìí láyé àtijọ́ bákan náà àwọn ìkòkò alálẹ̀ la máa ń pè, nítorí pé láyé àtijọ́ àwọn bàbá wa tán bá fẹ́ bọ àwọn alálẹ̀ wọ́n máa bu àdín wọn sínú ẹ̀ kan tó lò. Láyé ìsìn báwo náà ṣe ń bọ wọ́n, ṣé wọ́n ń bu àdín wọn láti inú ìgò àbí láti inú ife tó ń dà ní, wọ́n wá ní ètùtù gbà, àdúrà ò gbà. Then lẹ́yìn ìyẹn láyé àtijọ́ bákan náà nǹkan kan wà tá à ń pè ní oṣù. Wọ́n á ní tó bá bí wọ́n fọwọ́ oṣù pamọ́ lára, oṣù yẹn wọ́n á mú sínú kékeré, wọ́n á mú iná àti àwọn ewé olóòórùn dídùn sínú ńlá ẹ̀. Sọ́mà tí iná yẹn bá ti ń jó ewé yẹn, òórùn dídùn nínú ewé yẹn á máa ran oṣù tó wà nínú òkè yìí. So nígbà tẹ́ bá lò sára, ara á dàbí nǹkan táwọn olóyìnbó ń pè ní deodorant lára. Eléyìí àlàtì yìí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá béèrè lọ́wọ́ pé kí ni iṣẹ́ tó ń ṣe, wọ́n ní wọ́n fi ń gbẹbọ. Bẹ́ẹ̀ ni wọ́n fi ń gbẹbọ ni. Ṣùgbọ́n nígbà tá a ti ń rọ̀ wá pé ká padà sí àṣà àti ṣe àtijọ́, ká máa lo àwọn ohun táwọn ìyá wa tá a bá láyé pẹ̀lú wọn tó ń lò láti fi ṣe oúnjẹ. Tá a bá fẹ́ dín ẹran àbá fẹ́ dín dòdò, a lè lo eléyìí náà. Ohun tó wà nínú èrò ọkàn wa nígbà tá a rà á lọ́jà, òun ni kókó. Bá a bá rà á lọ́jà, wọ́n ní àwọn fẹ́ lọ gbẹ́bọ, ẹ jẹ́ kí wọ́n sọ ohun tó fẹ́ sọ, nítorí pé kí ni àwa ń du ètò ìlera wa ká ṣeun ní bí àwọn ìyá wa ṣe ń ṣe láyé àtijọ́, kí ètò ìlera wa láyé òde òní kó lè dúró bó ṣe yẹ kó dúró, ká má máa kúkú rọ̀wọ́rọ̀wọ́. Eléyìí là ń pè ní ajere. Ajere yìí ọ̀nà méjì la fi ń lò nílẹ̀ Ìjẹ̀bú. Ọ̀nà tó pọ̀ náà fi ń lò náà, ṣùgbọ́n ọ̀nà méjì ni mo máa sọ ń sìn. Ọ̀nà àkọ́kọ́ tí alágbára kan bá kú nínú ìlú àbí kan sọ pé bá wàjà, nítorí pé nígbà tó wà láyé àwọn èèyàn rí pé wọ́n lágbára. So tó bá kú bẹ́ẹ̀ yẹn àbí tí rọba yẹn wàjà, wọ́n á sọ pé àwọn kan lè máa sọ pé wọ́n ń rí òjìjí ẹ̀ kákàkiri tó máa dẹ́rù bà wọ́n. Òun ni a ṣe ìkòkò yìí, ajere yìí, wọ́n á kó àwọn ewé àti egbò kan sínú ẹ̀, wọ́n á fi iná sí, wọ́n á wá fì nínú ìlú àbí kán fì nínú ilé alágbára àbí nínú ààfin. Wọ́n á ní wọ́n yọ ẹsẹ̀ ẹni yẹn kúrò lẹ́gbẹ́. So orú tabari gbogbo àwọn tó ń sọ pé wọ́n ti ń rí òjìjí ẹ̀ ń dẹ́rù bà wọ́n, ìyẹn ó ti dópin látijọ́ yẹn. Ọ̀nà kejì tá a tún gbà ń lo ajere nílẹ̀ Ìjẹ̀bú, òun ni pé tí ọmọ bá ní ìgbóná àbí kí ọmọ yẹn kí àrùn tó ń pè ní olóde kó bá ọmọ máa jà. Láyé àtijọ́ lolóde ti wà, ní ìgbóná ti wà. Ṣùgbọ́n láyé àtijọ́ yẹn tó fi ń mọ̀ pé ọmọ yìí o ṣé ó ṣe é ṣe ká fílẹ̀ kó ṣeré pẹ̀lú àwọn ẹgbẹ́ àbí ká gbé pamọ́. Láyé àtijọ́ wọ́n á kọ́ mú ọmọ yẹn, wọ́n á mú sínú yàrá kan, wọ́n á gbé pamọ́. Wọ́n á wá mú ìkòkò yìí, wọ́n á kó àwọn èròjà kan sínú ẹ̀, wọ́n á fi iná sí. Tó bá ti gbóná dáadáa, wọ́n á wá mú ọmọ yẹn, wọ́n á gbé kinní yẹn wọlé, wọ́n á wá wá aṣọ tó nípọn dáadáa, wọ́n á fi bo ọmọ yẹn mọ́ ìkòkò tí èéfín iná yẹn jáde àti ooru ẹ̀. So tó bá ti tó bí 20 ìṣẹ́jú àbí 30 ìṣẹ́jú tó máa ká aṣọ yẹn, tọmọ yẹn bá ń làágùn wọ̀wọ̀, wọ́n ti wò pé eléyìí kò sí nǹkan tó máa ṣe, kò ní kú, ó máa yè. Ṣùgbọ́n tí wọ́n bá ti ṣe ìyẹn, tí wọ́n rí pé kò làágùn, kò sí nǹkan tó ṣe, kò ní nǹkan kan lára ẹ̀, kò ṣe nǹkan kan lára ẹ̀, wọ́n rò pé ẹ jẹ́ ká tì mọ́lé síbẹ̀, torí pé wọn ò ní gbà láàyè láti jáde pẹ̀lú àwọn ọmọ tó kù, torí wọn ò mọ ohun tó lè gbẹ̀yìn ẹ̀, ó lè jẹ́ ikú ni. And láti ìgbà yẹn lọ títí di òní, òun ló fi jẹ́ pé tọmọ bá ní àrùn ìgbóná àbolóde, wọ́n á ní wọ́n isolate ọmọ yẹn, wọ́n mú sápá kan àbí káwọn tíṣà sọ pé kó má wà léèwé. Ṣùgbọ́n tọ́ bá mú tọ́ isolate ẹ̀ yẹn, tọ́ mú sápá kan yẹn tí wọn ò jẹ́ kó ṣeré pàlà àwọn tó kù, ṣé wọ́n ń ṣe ohun tó yẹ kán àwọn bàbá wa ń ṣe láyé àtijọ́ tọ́ máa fi mọ̀ pé ṣọ́mọ yìí máa yè é ni àbí kò ní yìí. So
ìyẹn náà bẹ́ẹ̀. ẹ má bínú, kí ni ohun tí a lè pè ní ìgbóná àti olóde ní òde òní àti pé ní ìlànà ti ìgbàlódé ti òyìnbó, kí ni a lè pè ní ìgbóná àti olóde? Ìgbóná láyé àtijọ́ àwọn bàbá wa gbàgbọ́ pé àrùn ni, ṣùgbọ́n àrùn yẹn kò ń ṣe àrùn lásán, àrùn tó ní ṣe pọ̀ pẹ̀lú àwọn ẹ̀mí àjèjì làwọn bàbá wa gbàgbọ́. òun náà ṣe máa ń sọ pé olóde, wọ́n á ní bàbá, àwọn kan máa ń sọ pé bàbá ti gbòde kan o, ó ti gbòde kan o. So wọ́n rí láyé àtijọ́ bíi pé àwọn ẹ̀mí àìrí kan, ẹ̀mí àìmọ́ kan ló wà nídìí ẹ̀ tó ń ṣiṣẹ́ láyé àtijọ́. ṣùgbọ́n láyé òsèyìn a ní ìgbàgbọ́ púpọ̀ nínú pé àwọn ẹ̀mí kan, ẹ̀mí àìrí kan wà níbì kan, which is à ń tanra wa. wọ́n wà láyé àtijọ́, wọ́n dẹ̀ ṣì wà ń sìn. ṣùgbọ́n láyé ìgbà tòde òní àti ń wò pé tọmọ bá ní measles ká gbé lọ sí hospital ká treat ẹ̀, gbogbo àbí tó bá ní chicken pox ká treat ẹ̀. ṣùgbọ́n a lè sọ wípé táyé òde òní náà ò ń ṣiṣẹ́, torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ewé àti egbò àbí oògùn òyìnbó tá à ń lò sí náà, èyí tó jù nínú ẹ̀ ewé àti egbò náà papọ̀ sínú ẹ̀. ṣé mo dáhùn ìbéèrè yín? ẹ ṣeun gan. màmá wa ẹ ń sọ fún wa nísìnyí wípé olóde àti ìgbóná yìí ni à ń pè ní measles. bẹ́ẹ̀ ni, àbí chicken pox. ẹ ṣeun gan màmá wa. lórí pátákó yìí a ní ìtàn ilẹ̀ Ìjẹ̀bú tá a kọ síbẹ̀ ní ráńpẹ́. a jẹ́ kó yé wa nínú ìtàn Ìjẹ̀bú pé nígbà tí gbogbo ilẹ̀ Ìjẹ̀bú yìí wà ní aginjù, ní igbó kìjìkìjì, tí kò sí èèyàn abẹ̀mí tó ń gbé lórí ẹ̀, ẹranko wà ń bẹ̀ o. a jẹ́ kó yé wa pé àwọn èèyàn kan wọ́n dìde láti ìlú tá à ń pè ní Wàdáì nílùú Sudan. ẹni tó ṣáájú àwọn tó dìde yẹn là ń pè ní Olúìwà, ọ̀gbẹ́ni Olúìwà. ó dìde pẹ̀lú àwọn tó kù, pẹ̀lú ọ̀gbẹ́ni Olúìwà yẹn lára àwọn ẹbí ẹ̀ méjì náà pẹ̀lú ẹ̀ tá à ń pè ní Olóde àti Àjẹbú, wọ́n pẹ̀lú Olúìwà tí wọ́n dìjọ gbéra. nígbà tán dẹ̀ ń bọ̀ wọ́n rìnrìn àjò wọn bọ̀ pé àmọ́ ohun tó ṣẹlẹ̀ bóyá ìlú yẹn sú wọn pé wò ẹ fẹ́ jẹ́ ká yí ìlú padà, ká lọ kúrò níbi tàwa ká tún lọ tẹ̀dó sí ìlú mìíràn. nígbà tán dé ìlú yìí tó jẹ́ igbó kìjìkìjì, wọ́n jókòó, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀. nínú bó ṣe ń gbilẹ̀ yẹn ni Olúìwà wá ń wò pé orúkọ wo ni mo tiẹ̀ lè pe ibí yìí. ó wá wò pé kò sí orúkọ tóun fẹ́ pé ó rí bí ìgbà tó ń bọ̀ nínú ìrìnàjò bí Olóde àti Àjẹbú wọ́n ṣe takuntakun tó ń gbárùkù tì í. ó wá wò pé òkè orúkọ wọn lòun máa fi sọ ìlú yìí. so tẹ bá ń gbọ́ Ìjẹ̀bú Òde lẹ́nu, Ìjẹ̀bú Òde yẹn ayọ́ nínú Olóde àti Àjẹbú, òun lẹ fi ń gbọ́ Ìjẹ̀bú Òde lẹ́nu. then nílẹ̀ Ìjẹ̀bú bákan náà a ní ìdílé mẹ́rin tó ń jẹ ọba Àwùjalẹ̀ nílẹ̀ Ìjẹ̀bú. ìdílé àkọ́kọ́ mi ò ní tó gẹ́gẹ́ bí wọ́n ṣe wà o, bọ̀ a kàn mọ̀ pé kò sí èyí tó jẹ́ number 1, number 2, number 3. ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ sílẹ̀ ń bì, ìdílé Aníkiláyà yìí ibẹ̀ ni ọba wa tó wàjà, ọba Dr. Síkírù Káyọ̀dé Adétọ̀nà, ibẹ̀ ni wọ́n ti jáde wá tí wọ́n jọba ní 1960 nígbà tán wà ní ọmọ 26 years old. so a dẹ̀ ní ìdílé tá à ń pè ní Fùṣẹ̀gbùwà, ọba Àwùjalẹ̀ tó jẹ gbẹ̀yìn ní Fùṣẹ̀gbùwà òun la mọ̀ sí ọba Adémọ́lú. àwọn yẹn jọba láti 1915 to 1925. ìdílé Fìdípọ̀tẹ̀ ní kẹta, ọba Àwùjalẹ̀ tó jẹ gbẹ̀yìn bẹ̀ òun là ń pè ní ọba Adémúyẹwó. àwọn yẹn jọba ní 1852 sí 1886. then ìdílé kẹrin là ń pè ní ìdílé Gbélégbùwà yẹn ọba Àwùjalẹ̀ tó jọba gbẹ̀yìn bẹ̀ òun là ń pè ní ọba Adésànyà. àwọn yẹn jọba láti 1932 sí 1959. so ìyẹn náà bẹ́ẹ̀. then nílẹ̀ Ìjẹ̀bú bákan náà a ní òrìṣà mẹ́rin tá à ń bọ nílẹ̀ Ìjẹ̀bú. àkọ́kọ́ ni Agẹmọ. bí gbogbo wa dẹ̀ ṣe mọ̀, Agẹmọ obìnrin ò gbọ́dọ̀ wọ ẹrù Agẹmọ. so tọ́dún Agẹmọ bá ti ń bọ̀ wọ́n á kéde ní gbogbo ilẹ̀ Ìjẹ̀bú pé Agẹmọ máa jáde o láti jọba ẹ̀ sí jọba ẹ̀ láti fi ṣe awareness fún àwọn obìnrin pé Agẹmọ ń bọ̀ ń gbòòrò Ìjẹ̀bú o láti paramọ́ àbí kí wọ́n wà nínú ilé torí obìnrin ò gbọ́dọ̀ fojú rí Agẹmọ. àwọn Agẹmọ yìí tá bá ń sọ̀rọ̀ nípa wọn 16 ni gbogbo wọn. dó wọn ju bẹ́ẹ̀ lọ bá àwọn tó ní ẹrù
ní mẹ́rìndínlógún. Àwọn tó dẹ̀ ní ẹrù náà la kà sí pé Agẹmọ ni wọ́n. Àkọ́kọ́ wọn ní Tàmì, ta ni ó máa ń wá láti Òdògbolú. Then ẹlẹ́ẹ̀kejì Olúmọrọ̀, ìyẹn máa ń wá láti Mọ̀rọ̀. Ṣeréfùsì láti Ìgbìlẹ̀, Pósà láti Mọ̀sàn, Alófèé from Ìjẹ̀ṣà-Jẹ̀bú, Mọ́kò from Ọ̀kùn, Onúgbó ìyẹn máa ń wá látòkè Núgbó, Ìjà inú Ìmọ̀sàn làwọn yẹn wà, Lápẹ̀n, Orù, Màgbódò, Àyépé, Bájélù ìyẹn wá láti Emùkù, Lúbàmísàn Àgọ́-Òwòye ló ti ń wá, Pétu ìyẹn máa ń wá láti Ṣíwọ̀, Ògégbò Ìbọ̀wọ̀n ti ń wá, Ìdóbì Àgọ́-Òwòye, Dẹ̀nọ́pà ìyẹn máa ń wá láti Ìjẹ̀bú-Mùṣin. Tá bá wo orúkọ wọn yẹn a rí pé mẹ́rìndínlógún ni wọ́n. A dẹ̀ sọ wípé oríkì ilẹ̀ Ìjẹ̀bú ni àwa ọmọ Alágẹmọ mẹ́rìndínlógún. So ibi tí oríkì ilẹ̀ Ìjẹ̀bú yẹn tó ti jáde nìyẹn. Òrìṣà kejì tá à ń bọ nílẹ̀ Ìjẹ̀bú ni Orò. Orò wà fún láti fi fọ ìlú mọ́. Pàápàá tí a bá ń gbúrò pé àrùn olóde àbí àrùn ìgbóná yẹn ó wà nínú ìlú tó pọ̀ gan, tó mọ́ ọmọdé tó má gbàlagbà, àbí tá bá rí pé àwọn ìṣẹ̀lẹ̀ bí kan ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìjẹ̀bú, ó lè má já àrùn àbí àwọn èèyàn kan ń kú, máa wò pé ẹ jẹ́ ká gbé orò jáde láti fi fọ ìlú mọ́. Orò wọ́n fi ń fọ ìlú mọ́ ni. Then obìnrin ò gbọ́dọ̀ tún fojú rí orò náà. Orò bá jáde lówùúrọ̀ kó jáde lọ́sàn-án àbí lálẹ́, obìnrin ò gbọ́dọ̀ fojú rí orò. Then òrìṣà kẹta là ń pè ní Ẹ̀bì. Ẹ̀bì yìí àwọn kan lè pè jọ obìnrin ní abọ́rẹ̀ ẹ̀bì, ṣùgbọ́n nítorí pé àwa obìnrin tá bá rí ẹyọ kan a máa sọ ogún, torí ẹ̀ agbára tán fún obìnrin láti máa jẹ́ abọ́rẹ̀ ẹ̀bì wọ́n gbà kúrò lọ́wọ́ obìnrin. À ń torí pé obìnrin ò láṣìírí yìí náà ṣe gbà ká máa wo orò, òun náà ni wọ́n ṣe gbà ká máa wo Agẹmọ. Ọkùnrin tó bá wá fẹ́ jẹ abọ́rẹ̀ ẹ̀bì ní ṣe mọ̀ pé obìnrin ló yẹ kó jẹ́. Ọkùnrin tó bá wá fẹ́ jẹ́ nǹkan méjì ó máa yí padà nínú ayé ẹ̀. Ohun àkọ́kọ́ ni pé tó bá yá àwọn èèyàn ní rántí orúkọ ẹni yẹn gan mọ́, torí ó ní orúkọ tá a máa ń pe abọ́rẹ̀ ẹ̀bì, òun la máa ń pè ní Ọlọ́wá. So ohun kejì tó máa yí padà nínú ayé ẹni yẹn ni pé bó ṣe jẹ́ ọkùnrin tó gbọ́dọ̀ múra bí ọkùnrin mọ́, ó máa múra bí obìnrin, á máa wọ skirt, á dẹ̀ máa di irun orí ẹ̀. So ìyẹn nìyẹn. Then nínú tó bá ń ṣe ọdún ẹ̀bì yìí lọ́wọ́, wọ́n máa ń bẹ ajá sí igi ìrókò. Báwo ni ọ̀rọ̀ ajá ṣe jẹ́? Báwo ni igi ìrókò ṣe jẹ́? Nílẹ̀ Ìjẹ̀bú, ọba kẹta tá à ń pè ní Ọbàǹtà ní Akilẹ̀ Ìjẹ̀bú, tó jẹ́ àwọn lọ́ba àkọ́kọ́ tá a kọ́kọ́ pè ní Àwùjalẹ̀ nílẹ̀ Ìjẹ̀bú. Ọbàǹtà ńgbà tó wà lórí ìtẹ́, ogun wà nílẹ̀ Ìjẹ̀bú. So a dẹ̀ mọ̀ pé láyé àtijọ́ àwọn jagunjagun akọni ló ń jọba. So Ọbàǹtà náà lọ sójú ogun lọ́jà. So láàárín pé wọ́n ń jà yẹn, nínú ìtàn wọ́n rí pé Ọbàǹtà fara pa díẹ̀. Ọbàǹtà dẹ̀ jẹ́ ọkùnrin tó dára, tó ga, tó síngbọnlẹ̀, tó dùn wò lọ́kùnrin, ṣùgbọ́n bóyá dára tó ó máa ń lo ọ̀pá. Kò ń ṣe pé bóyá ó ní àrùn lára àbí ó ní ẹsẹ̀ ń dùn àbọ̀wọ́ ń dùn. Ọ̀pá láyé àtijọ́ pẹ̀lú àmì ọlá, so ó máa ń lo ọ̀pá fi tilẹ̀. So nígbà tó wá ń bọ̀ láti ojú ogun yẹn, ó débi táwọn ń pè ní odò Ẹ̀ṣà, ó wá fi ọ̀pá yẹn tilẹ̀ síbẹ̀. So lẹ́yìn ìgbà tí Ọbàǹtà dẹ̀ ti wàjà, làwọn ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìjẹ̀bú. Wọ́n wò pé ẹ jẹ́ ká jáde sí ká bèrè sí. Bàtán bèrè sí, wọ́n ní ẹ lọ wá ọ̀pá Ọbàǹtà rí. Tẹ́ bá ti rí ọ̀pá Ọbàǹtà, ẹ máa ta ìjà jálè lórí. Nígbà tó máa débẹ̀, wọ́n rí pé ọ̀pá yẹn ti di igi ìrókò ńlá, wọn ò lè gé mọ́. Kí náà dẹ̀ máa ṣe? Wọ́n ní láti bẹ́ ajá yẹn sórí ẹ̀. So láti ìgbà yẹn wọ́n ti máa ń bẹ́ ajá sórí igi ìrókò yẹn ní ẹ̀ẹ̀kan lọ́dún. And lọ́jọ́ tó bá parí ọdún ẹ̀bì yìí, nǹkan kan wà tá à ń pè ní Wọ́rọ́ Carnival. Wọ́rọ́ Carnival yẹn, àwọn ọmọkùnrin, àwọn ọ̀dọ́mọkùnrin wọ́n á jáde pẹ̀lú ẹgba, wọ́n máa súra wọn lẹ́gba. Àwọn èèyàn máa wò pé àṣà yẹn lè ya wèrè, wọ́n ya wèrè o, àṣà àti ṣe ni. So tó bá ti ń fúnra wọn lẹ́gba yẹn, nílẹ̀ Ìjẹ̀bú a gbàgbọ́ pé fífúnra wọn lẹ́gba yẹn wọ́n fi ń mọ bí wọ́n ṣe sán ogun tó, bí wọ́n ṣe ní agbára tó, àti bí wọ́n ṣe lè fàyà rán ìyà àti ìṣòro tó. So wọ́n bá ti ń súra wọn lẹ́gba yẹn, tó bá ti rẹ̀ láàrin wọn, ohun tó máa ṣe láti fi jẹ́ káwọn tó kù mọ̀ pé ó ti rẹ̀, wàá na ẹgba ẹ sókè. Tó bá ti na ẹgba tiẹ̀ sókè, tán ti rí pé ó nà sókè bá wọn pa ẹ̀, wọn ò ní sú ẹlẹ́gba mọ́. Ṣùgbọ́n tọ́wọ́ ẹ̀yẹn bá ti wálẹ̀, wọ́n á tún bẹ̀rẹ̀ sí ń sú ẹ lọ. Òrìṣà ìkẹrin tó jẹ́ ìparí nínú òrìṣà tá à ń bọ nílẹ̀ Ìjẹ̀bú la ń pè ní Ẹniṣémù Lẹ́gùrù. Ẹniṣémù Lẹ́gùrù yìí láyé àtijọ́ àwọn náà adífálà ni wọ́n, aláwo ni wọ́n. So nílẹ̀ Ìjẹ̀bú nígbà yẹn, níbi tá à ń pè ní Ìtòòrò lẹ́nìí, wọ́n ní omi ńlá kan wà ńbẹ̀ tó máa ń gbé àwọn èèyàn lọ nígbàdégbà.
so gẹ́gẹ́ bí aláwo abọrẹ̀ ìlú ó béèrè sí pé kí lọ́nà àbáyọ láti jẹ́ kí omi yìí kó má máa gbé àwọn èèyàn lọ. Wọ́n ní Ifá wá sọ̀rọ̀ pé kó fi ara ẹ̀ ṣe ètùtù ní omi òfin ní gbé wọn lọ mọ́. Ó dẹ̀ gbà láti ṣe láyé ìgbà yẹn. Wọ́n ní a gbọ́ wípé ó tẹ́ ẹní sórí omi yẹn, ó mú àwọn èròjà àwọn ẹbọ míì mọ́ra ẹ̀, ó mú àìjàsọwọ́, ó ń mì, ó dẹ̀ ń pọ̀fọ̀. Omi yẹn dẹ̀ ń gbé lọ títí tí wọ́n fi rí mọ́ di òní olónìí. Àníró ẹni bẹ́ẹ̀ tó kú fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti má jẹ́ kí omi yẹn máa gba ẹ̀mí ní gbogbo ìgbà. A rí pé ó yẹ kí wọ́n sọ di òrìṣà. So bí yẹn náà ṣe rí nìyẹn. Ẹ jẹ́ ká sọ. Ìlú Bọ̀m̀bọ̀bẹ́. Ìlú Bọ̀m̀bọ̀bẹ́ yìí nígbà tí ọba àná tó wàjà, ọba Dr. Sikiru Káyọ̀dé Adétọ̀nà, nígbà tó wà lórí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba, nígbà tákọ̀bí wọn obìnrin bímọ níbi tá à ń pè ní Ìdòbí ilé ìwòsàn ni, ọba fi ìlú yìí àti adé ránṣẹ́ pé lọ bá mi kí nílé ìwòsàn pé kú oríire tọmọ tuntun. So láti ìgbà yẹn ìlú yìí ti wà. Tẹ́ bá ti gbúròó ìlú yìí nínú ààfin, ìyẹn túmọ̀ sí pé nǹkan ayọ̀ kan ó ń ṣẹlẹ̀ nínú ààfin. Eléyìí là ń pè ní ìlú Gbẹ̀du. Ìlú Gbẹ̀du yìí gẹ́gẹ́ bí àṣà àti ṣe ilẹ̀ Ìjẹ̀bú, tí a bá ní Àwùjalẹ̀ tuntun, ọba tuntun, Yorùbá bí ọba wa ṣe wàjà yìí sí wá jọba míì, wọ́n máa lu ìlú Gbẹ̀du yìí. Ọba òun náà máa gbé fún gẹ́gẹ́ bí ẹ̀bùn àkọ́kọ́ lórí ìtẹ́ tó máa lù tó máa jó sí. So eléyìí tẹ́ ń wò ń bíbà òun náà gbé fún ọba tó wàjà lánàá, ọba Dr. Sikiru Káyọ̀dé Adétọ̀nà Ọ̀dẹ Ọ̀gbágbá II, Àwùjalẹ̀ and paramount ruler of Ìjẹ̀bú land. Eléyìí la gbé fún ní 1960 nígbà tí wọ́n jẹ Àwùjalẹ̀. Àwòrán ère wọn òun lẹ̀ ń wò ń bíbà. Àwọn ẹgbẹ́ kan tá à ń pè ní ẹgbẹ́ Bọ́bagùntẹ́ ọkùnrin Akilẹ̀ Ìjẹ̀bú, àwọn ni wọ́n ṣe láti fi dá kábíyèsí lọ́lá nígbà ayé wọn kan tó wàjà. So àwọn ẹgbẹ́ yìí 1959 sí 1961 la bí wọn. Àwọn ọmọ tá a bí ní 1959 sí 1961 tó jẹ́ ọkùnrin tán kóra wọn jọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ Bọ́bagùntẹ́ ọkùnrin Akilẹ̀ Ìjẹ̀bú. Àwòrán tó wà lókè ni à ń pè ní àwòrán eégún. Bákan náà eléyìí là ń pè ní aṣọ eégún àgbà. A dẹ̀ mọ̀ pé nílẹ̀ Ìjẹ̀bú a rí eégún gẹ́gẹ́ bí a sọ pé eégún pa ará ọ̀run kẹ̀kẹ́. A rí pé àwọn ni bóyá bí alárinà láàrin àwa ènìyàn àti Olódùmarè. Lókè yìí ni a ní àwòrán ìkòkò ńlá. Kékeré ni mo fi wọ̀nyí lẹ́ẹ̀kan. Ńlá yìí láyé àtijọ́ iṣẹ́ méjì lòun náà ń ṣe. Iṣẹ́ àkọ́kọ́ ó máa ń jẹ́ kí omi wá tutù. Iṣẹ́ kí ni à ń pè fíríjì lóyìn, amómi tutù láyé àtijọ́ ló ń ṣe. Torí tá bá bomi nínú ẹ̀ tá a mú, ó máa tu ọkàn wa lára bí ìgbà tá bomi nínú àwọn amúnútutù ìgbàlódé. Then iṣẹ́ kejì tó ń ṣe láyé àtijọ́ ni pé a fi máa ń gbé omi pamọ́. Àwọn kan fi máa ń bí storage ló jẹ́ láyé àtijọ́, ṣùgbọ́n sìn a ti ní GP tank, drum and so on and so forth. Àwọn ìbọn tẹ̀dẹ̀ ń wò yìí náà ni ìbọn tán ń lò láyé àtijọ́ tán fi jagun, tán fi ń pa ẹranko nínú igbó. Ṣùgbọ́n láyé òde òní a ti ní AK-47 rifles lóríṣiríṣi tá a ti fi pààrọ̀ wọn. Eléyìí là ń pè ní òrìṣà, tá à ń pè ní onílé onílẹ̀. Ẹni tó nílẹ̀ ló ní ilé tó wà lórí ẹ̀. Tí n bá nílẹ̀ yín sì téèyàn kan kọ́lé lé lórí, á jẹ́ pé ó ti ṣetán láti gbé ilé ẹ̀ kúrò tí bá nílò ilẹ̀ mi. Onílé onílẹ̀ takọ tabo òun lẹ̀ ń wò yìí. Eléyìí ni àwòrán ọba àná ní àti ìdílé Fìdípọ̀tẹ̀, ọba tí mo ní ó jẹ láti 1852 sí 1886. Then àwòrán eléyìí ni àwòrán kábíyèsí, and also this is another deity. Òrìṣà yìí ni wọ́n ní láyé àtijọ́ pé àwọn kan ń lọ nínú ìlú, wọ́n ń rìnrìn àjò, wọ́n wá rí arákùnrin kan tó ń gun erinmi lẹ́ṣin tó dẹ̀ bo ojú ẹ̀. Ṣé mọ̀ pé kò sẹ́ni tó máa rírun nǹkan bẹ́ẹ̀ yẹn tí ò ní ìyàlẹ́nu. Wọ́n sún mọ́ pé ta ló jẹ́, ìgbà tó máa yọ ìbòjú wọ́n rí pé ọba ni. Wọ́n á ní àkábíyèsí ládùúrẹ́ ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí tẹ ní láàfin. Ẹ wá decide pé erinmi hippopotamus lè fẹ́ gùn lẹ́ṣin. Ó dẹ̀ jẹ́ kó yé wọn pé òun fi agbára òun hàn ní pé ọba lòun. Òun ba lórí ilẹ̀, ó tún ba dé orí omi. So ìyẹn tọ́ka sí fún wa pé àṣẹ ọba nínú ìlú àṣẹ agbára ni.
fún àwa tá a jẹ́ aráàlú láti mọ̀ pé ọba lágbára ó dẹ̀ ní àṣẹ lẹ́nu. Eléyìí là ń pè ní pàwọ́ àṣẹ tí láyé àtijọ́ onírin náà máa ń fún wọn bí ẹ ṣe rí yìí, ṣùgbọ́n láyé òde òní wọ́n ti ṣe ní beaded wood beaded. Àwọn ọ̀túnba tó bá jẹ nílẹ̀ Ìjẹ̀bú náà máa fún wọn, ìpàwọ́ àṣẹ náà máa ń fún wọn gẹ́gẹ́ bíi pé symbol of authority, staff of recognition pé yes wọ́n pẹ̀lú ọ̀túnba. Òun lẹ ṣe máa ń rí wọn, tẹ bá ti rí wọn ẹ máa rí lọ́wọ́ wọn tó máa dì mú. Ànàgó ọ̀hún kan máa sọ pé gèlèdè mask bíi eégún làwọn náà, ṣùgbọ́n ìwà tiwọn àṣà tiwọn tún yàtọ̀ sí ti eégún in the proper way. Eléyìí náà onílẹ̀ lòun náà. A mọ̀ pé takọ-tabo nílé ayé, ṣùgbọ́n wọn àwọn kan wà nínú ayé yìí náà tó yẹ pé wọn ò ṣakọ wọn ò ṣabo, tó yẹ pé ìmíì wà ó lè ní nǹkan akọ lára kó tún ní nǹkan abo. So ìyẹn ń represent ìtẹ̀ ń wò ń bíbá. We call it hermaphrodite shape in English. Eléyìí òrìṣà ogun là ń pè é nílẹ̀ Ìjẹ̀bú. Láyé àtijọ́ táwọn bàbá wa bá fẹ́ lọ sójú ogun, òun làwọn ìyá wọn máa bọ pé àwọn ọmọ wa tán lọ ojú ogun yìí ò kán lọ re kán bọ̀ re, ikọ́ ìjò lẹ́sẹ̀ bọ́n ṣe lọ re yẹn náà ní kán bọ̀ re láyọ̀ àtàlàfíà kán dẹ̀ jàjà ṣẹ́gun. Tí wọ́n bá wá ní ìyá mọ́, ìyàwó wọn ó lè bọ òrìṣà yìí fún safety wọn náà bákan náà. Ètò wà lókè là ń pè ní èpè. Èpè yìí wọ́n ní tí wọ́n bá fẹ́ jọba nílẹ̀ Ìjẹ̀bú wọ́n á mú sílẹ̀ tó bá ti jọba yẹn tán pé àwọn èèyàn á máa fi máa ṣépè bẹ́ẹ̀ pé òkè o tí bá máa da ọba yìí tí bá máa ṣe lòdì sí ọba yìí kó rí báyìí fún mi. Gbogbo nǹkan tó bá sọ yẹn tó bá fi lè gbìyànjú ẹ̀ ó máa rí bẹ́ẹ̀ fún wọn lóòótọ́. So a dẹ̀ máa ń gba àwọn èèyàn níyànjú pé gbogbo bí tá a bá ti bára wa a kàn gbọ́dọ̀ máa ṣépè fúnra wa àbí fún ẹlòmíràn because a mọ ohun tí ó wà ní agbègbè yẹn. Torí wọ́n tó bá ti lò tán máa wá ilẹ̀ ní tán máa rí mọ́lẹ̀ torí ohun ló ń gbọ́, tó bá dẹ̀ ti gbọ́ ohun tó jẹ́ ohun èpè àṣẹ ti gùn. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe wà ń bí lénìí, ẹ jẹ́ ibikíbi tá a bá ti bára wa ká máa kóra wa ní ìjánu láti má kàn déédéé máa sọ̀rọ̀ bí èpè síra wa because ọ̀pọ̀lọpọ̀ ló ń la àwọn ìṣòro kan kọjá ńsìn tán ti lọ káàkiri tó yẹ pé kò sí ọ̀nà àbáyọ. Ta ló mọ̀ bóyá wọ́n fẹ́ nu ara wọn ṣépè fúnra wọn àbí èèyàn kan ló ṣépè fún wọn níbi tí irú nǹkan báyìí bá wà. Ànídí nìyẹn gan tó fi jẹ́ pé àwòrán ẹ̀ la ní tí a fi ní ohun gangan níbi torí kéèyàn má kàn lọ máa sọ̀rọ̀ anyhow. Àwọn eléyìí là ń pè ní agogo òṣùgbó pẹ̀lú ojú oríṣiríṣi. Agogo òṣùgbó pẹ̀lú oríṣiríṣi ojú. Ago yìí nínú ìtàn tá a gbọ́ pé tí ẹ bá lù ú ó máa sọ̀rọ̀ bíi pé ẹ lu ìlú gángan tó sọ̀rọ̀ àbẹ́mọ̀ pé gángan ń sọ̀rọ̀. So ago yìí bọ̀ ìyàtọ̀ tó wà láàrin ago yìí àti gángan ni pé tẹ́ ẹ bá lu òun ẹni tí ò bá gbóhùn àwo tó bá lù tó bá sọ̀rọ̀ kò ní lè dá ohun tó sọ padà, ikú dẹ̀ lè rí. Then tẹ́ bá rí àwọn èèyàn tó ń kíra wọn báyìí ìyẹn mean pé wọ́n pẹ̀lú àwọn tá à ń pè ní ẹgbẹ́ òṣùgbó. So àmì ìdánimọ̀ pé tó bá ń kíra wọn òun nìyẹn. Then eléyìí ó ń sọ̀rọ̀ nípa obìnrin, agbára obìnrin nílẹ̀ Ìjẹ̀bú wípé obìnrin ní agbára, a ní okun because ẹ lè rí obìnrin kó pọn ọmọ mẹ́ta báyìí kó tún máa ṣiṣẹ́ ilé ṣùgbọ́n kò ṣeéṣe fún ọkùnrin, kò sí bọ́kùnrin yẹn ṣe lè ní bó ṣe lè já kíkanjú tó kó lágbára tó. So then another thing tá a tún sọ fún àwọn èèyàn bíi ni pé ilẹ̀ Ìjẹ̀bú náà a máa ń kọlà bíi Ọ̀yọ́, Ìbàdàn, Ògbómọ̀ṣọ́, kò ń ṣe gbogbo àwọn yẹn nìkan náà ń kọlà. Ìlà wà fún ìdánimọ̀, èdè, àṣà àti ìṣe. Ìlà Ìjẹ̀bú ní mẹ́ta tẹ̀ ń wò lẹ́ẹ̀kẹ́ èrè òrìṣà yẹn. Then lókè yìí àwòrán ọba Adésànyà tó wá Nàìjíríà tó ń délẹ̀ Ìjẹ̀bú. Ọba Adésànyà nìyẹn láti ìdílé Gbélégbùwà. Mo sọ lẹ́ẹ̀kan pé ìdílé mẹ́rin. So then another onílẹ̀ lélẹ́yìí náà. Onílẹ̀ lélẹ́yìí náà. Bíbà yìí tó fi kó oògùn jọ tó rò pé kò sẹ́ni tó lè mú òun eléyìí á mú balẹ̀. Àbí obìnrin tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tó rò pé torí pé mò ń ṣe nǹkan oṣù mi lọ́wọ́ agbára pọ̀ fún mi kò sí nǹkan tó máa ṣe mí, eléyìí náà ló máa mú balẹ̀. So mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó ń tọ́ka sí igun mẹ́rin ayé pé kò sí ibi tí o lè àbí ẹni tó fọwọ́ lágbáyàn lójú lè sá pamọ́ sí ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé as long as ẹni tó ní nǹkan yẹn jẹ́ ọmọ Ìjẹ̀bú wọn á wà rí á dẹ̀ jẹ̀yà ẹ̀ kò ní lọ lọ́fẹ̀ẹ́. Lókè yìí láti apá òsì yìí ni Balógun Bello Kúkù. Láàárín Ọba Túnwàṣẹ, ọkùnrin tó jókòó ọ̀gbẹ́ni àtìyàwó ẹ̀ òun là ń pè ní Captain Báà.
Captain Bauer lórúkọ ọ̀gbẹ́ni yẹn pẹ̀lú ìyàwó ẹ̀. Àwòrán yẹn wọ́n yà ní May 24, 1892 nígbà tí wọ́n ń jókòó pé ẹ jẹ́ ká jẹ́ kógun jíjà tán nílẹ̀ Ìjẹ̀bú. Àwòrán yìí jẹ́ nǹkan àkọ́kọ́ tó sàmì sí ọjọ́ yẹn, pé ọjọ́ ta jókòó pé ẹ jẹ́ kógun tán, ẹ jẹ́ kógun mí nílẹ̀ Ìjẹ̀bú. Eléyìí ó ṣàfihàn ẹ̀sìn, pé kí wọ́n tó mú ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn ìmàle wá fún wa nílẹ̀ Ìjẹ̀bú, àwa náà ń sin Ọlọ́run gẹ́gẹ́ bí Ìjẹ̀bú lápapọ̀. And ẹ rí i pé ohun tá a dẹ̀ ń tọ́ka sí pàtó bẹ́ẹ̀ ni pé obìnrin ló máa ń ṣe agbátẹrù ẹ̀sìn jù nínú ilé. Àtòrí ẹ̀ ló jẹ́ pé tẹ bá dé ilé ìjọsìn Christian, obìnrin ló pọ̀ jù. Tẹ bá dé ti Muslim, obìnrin ló pọ̀ jù. Bó jẹ́ ilé aláwo yìí náà lẹ̀ lọ, obìnrin ló pọ̀ jù bẹ́ẹ̀. Eléyìí ni abẹ̀bẹ̀ ọba tó máa fi máa fẹ́ra fún ọba pé kábíyèsí kẹ́ ẹ pẹ́ o, kẹ́ ẹ pẹ́ lórí ìtẹ́ o. Idà Ògún là ń pè léyìí. Tẹ́nikẹ́ni bá ṣẹ̀ tó tàpá sáṣẹ ọba nílẹ̀ Ìjẹ̀bú tó yẹ fún ìdájọ́ ikú nípa bíbẹ́ lórí, eléyìí ló máa fi bẹ́ irú ẹni bẹ́ẹ̀ lórí. Àwọn eléyìí ni ọ̀pá àṣẹ àwọn balógun, àmì ìdánimọ̀, ọ̀pá ìdánimọ̀ àwọn balógun náà ni máa pè staff of recognitions àwọn balógun nílẹ̀ Ìjẹ̀bú. Then àwòrán tẹ́ ń wò yẹn ni àwòrán ilé Balógun Bello Kúkù. Eléyìí ni bí inú ilé Balógun Bello Kúkù ṣe rí. Inú ilé tẹ́ ń wò yẹn bí wọ́n ṣe decorate ẹ̀, tán ṣe furnish ẹ̀ nìyẹn láyé àtijọ́ yẹn, tó dẹ̀ ṣe wà dìsìn bẹ́ẹ̀ yẹn náà. Inú ilé yẹn lọ́ṣọ̀ọ́ báyìí láti fi dá bàbá Balógun Bello Kúkù ní ọlá láyé ìgbà yẹn. Gbẹ̀dú, ìlú gbẹ̀dú ńlá leléyìí táwọn aláwo náà máa lù gbangba gbangba tó máa lù, ó ní bọ́n ṣe ń lù, ó dẹ̀ ní ọmọ oyè ló lè jó sí. Àwòrán eléyìí ni àwòrán balógun tuntun, balógun ilẹ̀ Ìjẹ̀bú lọ́wọ́lọ́wọ́, Alhaji Chief Bamideen Agboola Aláùsá. Ìlú tẹ́ ń wò yìí dẹ̀ ni ìlú obìnrin Òjòwú tí mo sọ pé ẹ̀bì lẹ́ẹ̀kan, ìlú tó máa ń lò fún obìnrin Òjòwú rèé. Ìlú eléyìí ó kiri drum lápè, àwọn àgéré tó máa ń kógi sẹ́sẹ̀ yẹn náà ń lù yẹn. Èyí tó kẹ́yìn lọ́rùn là ń pè ní gbẹ̀dú Òṣùgbó, àwọn Òṣùgbó ni wọ́n ń lù yẹn fún. And gbogbo tẹ́ ń wò lójú pátákó yìí àti ọ̀já tó wà ńlẹ̀ yìí, a mọ̀ wọ́n sí ohun ìjà èyí tí Balógun Bello Kúkù máa ń kó kọ́ra láyé àtijọ́ tó bá ń lọ sójú ogun lọ́jà. Àwọn ohun ìjà tó ń kó kọ́ra ń gbà yẹn nìyẹn. Tán dẹ̀ àlùwò, àlùkú, àlùpòórá, àlùṣubú, àlùrọ́lápálọ lẹ́sẹ̀, gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. And ní ibí yìí ni a pè ní ìgbọ̀ngàn tá a yà sọ́tọ̀ fún àwọn olórin Fújì nílẹ̀ Ìjẹ̀bú. Àwòrán wọn lẹ̀dẹ̀ ń wò ń bẹ̀ yẹn látòrí bàbá Haruna Ìṣọ̀lá, Wáìkì Àjàdí, grammar school gan ló lọ.
nílẹ̀ Ìjẹ̀bú ó ń ṣàfihàn bí ọkùnrin ṣe gbọ́dọ̀ máa múra nílẹ̀ Ìjẹ̀bú kò ń ṣe ayé òde òní tẹ́ pé àwọn ọmọ wa wọ́n máa wọ ṣòkòtò tí ṣòkòtò wọn máa jábọ́ lábẹ́ àwọ̀tẹ́lẹ̀ wọn. ọkùnrin máa adéfìlà. bẹ́ẹ̀ ni á wọ aṣọ ọlá kò ń ṣe dandan kó jẹ́ aṣọ òkè àbí ẹ̀tù ló máa wọ̀ ṣùgbọ́n aṣọ tó bá wọ̀ ó gbọ́dọ̀ gbé ọlá yọ lára especially ọmọ Ìjẹ̀bú. tọmọ Ìjẹ̀bú bá múra lọ́kùnrin ó gbọ́dọ̀ yọ tọlátọlá tìrẹ̀lẹ̀ lọ́ọ̀kan ni. eléyìí là ń pè ní ẹ̀dàn Òṣùgbó takọtabo ló wà ń bẹ̀ ẹ̀dàn Òṣùgbó àwọn Òṣùgbó ni wọ́n máa ń ní gẹ́gẹ́ bí àmì ìdánimọ̀ agbára wọn pé Òṣùgbó ni mí o akọ máa wà fún takọ abo máa wà fún tabo. Àwọn ẹgbẹ́ kan náà wà bí a rí pé kábíyèsí tó wàjà ló wà láàrin wọn bẹ́ẹ̀ àwọn èèyàn wá dẹ̀ hàn sọ pé ẹgbẹ́ nílẹ̀ Ìjẹ̀bú ẹgbẹ́ yẹn wọ́n ti dá sílẹ̀ láti ayébáyé ó ti wà in existence láti 16 century ní ẹgbẹ́rẹ́gbẹ́ yìí ti wà and ohun tó dẹ̀ kókó tí wọ́n torí ẹ̀ dá sílẹ̀ ni pé láti mú àwọn ọmọ Ìjẹ̀bú lọ́kùnrin lóbìnrin ní gbogbo ibi tó bá wà lágbàáyé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kán ní ìrẹ́pọ̀ because tí ìrẹ́pọ̀ bá wà láàrin wọn tí wọ́n fọwọ́sowọ́pọ̀ á gbéra wa gòkè á gbéra wa ga kò ní sí pé àwọn kan náà yakúṣẹ̀ àwọn kan náà lọ́lá gbogbo wa àjọ fi fara wa gòkè lọ sínú ipò ọlá. àwọn orúkọ tó wà lókè yìí àwọn orúkọ àwọn ọba wọ́n ti jẹ nílẹ̀ Ìjẹ̀bú ẹ̀bá wọn sígbà tí mò ń sọ̀rọ̀ nísàlẹ̀ yìí mo ní ọba ẹni tó kọ́kọ́ ṣáájú tẹ ilẹ̀ Ìdó ni à ń pè ní Olúìwà àwọn náà ní ọba àkọ́kọ́ tàbá gbọ́ náà mo ń sọ nísàlẹ̀ lẹ́ẹ̀kan pé ọba Àǹtà lọ́ba kẹta nílẹ̀ Ìjẹ̀bú òun náà dé la kọ́kọ́ fi orúkọ Àwùjalẹ̀ pè nílẹ̀ Ìjẹ̀bú ṣùgbọ́n láàárín àwọn ọba tẹ̀ ń wo orúkọ wọn yìí nílẹ̀ Ìjẹ̀bú obìnrin 3 ti jọba rí láàárín wọn obìnrin àkọ́kọ́ òun la pè ní ọba Oríyeye òun ni the 23rd king òun lobìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ jọba Àwùjalẹ̀ nílẹ̀ Ìjẹ̀bú. ọba kejì ẹ̀sùn síbẹ̀ obìnrin ọba kejì òun ni the 31st ọba Òrègìjì obìnrin làwọn náà. ọbabìnrin kẹta òun ni à ń pè ní ọba Arúbàkòyè the 37th king ọba Arúbàkòyè òun ni ọbabìnrin kẹta nílẹ̀ Ìjẹ̀bú tẹ́ bá wá ń wò lọ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ń wò lọ yẹn ọba tó wàjà láìpẹ́ ọba Dr. Síkírù Káyọ̀dé Adétọ̀nà àwọn ni the 57th king. So ẹ rí bí ẹyẹ lára ẹ̀ tẹ́ bá wo gbogbo àwọn adé ta ti ń rí látàárọ̀ náà ẹ rí pé ẹ rí bí ẹyẹ yẹn náà ń bẹ ẹyẹ yẹn ó túmọ̀ sí àlàáfíà nínú ìlú and kókó ta fi ń yan ọba sílùú òun náà ni pé kí àlàáfíà kó lè jọba nínú ìlú. So when we are talking of a king a rí pé that bird is the symbol of peace in every community and that is the purpose of king in any community. Àwọn eléyìí ni bàtà ọba bàtà táwọn ọba máa ń wọ̀ bàtà ọlọ́lá. Fìlà ọba táwọn kan bí àwọn òpó mi ìfẹ́ dádélé nìyí o casual caps
làwọn eléyìí. tí ọba máa ń jókòó lé àga ọlá ọba, ìrùkẹ̀rẹ̀, àwọn adé kọ̀ọ̀kan náà lẹ tún ń wò bíi náà. Òkè Ṣọ̀pin ọba Ẹ̀sọ́ Adélẹ́yẹ Ṣọ̀pin Lúkàlẹ̀ the first. So láti ìdílé Ṣọ̀pin, láti ìdílé Adélẹ́yẹ, pé ọba tó máa jẹ láti ìdílé yẹn tó jẹ́ àkọ́kọ́ tó jẹ Ṣọ̀pin Lúkàlẹ̀, òun ni ọba Ẹ̀sọ́ Adélẹ́yẹ. Bẹ́ẹ̀ni, àwòrán ọba Àwùjalẹ̀ èyí tó kẹ́yìn nídìílé Fúṣẹ̀ngbùwà tí mo ná ọba Adémọ́lú, òun lẹ̀ ń wò yìí, tó jọba ní 1915 sí 1925. So àwọn eléyìí wọ́n ń ṣàfihàn àwọn àwòrán tí wọ́n yà nígbà tí ọba Dr. Síkírù Káyọ̀dé Adétọ̀nà tí wọ́n jọba àti bí wọ́n ṣe jọba, pé bàbá wọn ló jẹ́ kí lọ́ba tọ́ sí nígbà yẹn, ṣùgbọ́n torí pé bàbá yẹn ti dàgbà àti wípé nílẹ̀ Ìjẹ̀bú nígbà yẹn wọ́n sọ wípé ẹni tí ò bá kàwé tó ojú òṣùwọ̀n wọn ò fẹ́ kó jọba nílẹ̀ Ìjẹ̀bú. Bàbá dẹ̀ mọ̀ pé wọ́n ní ọmọ tó kàwé tó dáńtọ́ ju àwọn lọ, ọmọ bàbá tí bàbá dẹ̀ fẹ́ filẹ̀ chartered accountant ni, akẹ́kọ̀ọ́ gboyè ní ìmọ̀ ìṣirò ni ọmọ kábíyèsí gbà yẹn, ó dẹ̀ wà nílùú òyìnbó, so ó ní láti ránṣẹ́ sí pé kó wálé. Òun lẹ ń rí nínú bàálù tó ń bọ́lẹ̀ yẹn tó wọ black suit yẹn, òun ló ń bọ́lẹ̀ nínú bàálù bẹ́ẹ̀ yẹn when he was 26 years old. So gbogbo àwọn àwòrán tẹ̀ ń wò yẹn ìgbà tí wọ́n ń ṣe àwọn orò ètùtù láti di ọba, láti di Àwùjalẹ̀ làwọn tẹ̀ ń wò yẹn. Ìgbà tí wọ́n fún wọn ní ọ̀pá àṣẹ lẹ̀ ń wò yìí, àti ìgbà tí wọ́n ń gbé ìlú gbẹ̀du tẹ́ rí ìsàlẹ̀ yẹn fún wọn, òun lẹ̀ ń wò yìí. Then tẹ́ bá wo àwòrán tó kẹ́yìn bíi tán kọ His Royal Highness Ọba SK Adétọ̀nà in full regalia on the throne. Tẹ́ bá wo ìtẹ́ yẹn dáadáa, ìtẹ́ tẹ́ ń wò nínú àwòrán yẹn òun lẹ̀ ń wò ń bíbá, ìtẹ́ inú àwòrán yẹn gangan ní ìtẹ́ tẹ́ ń wò yìí. Títí bára tìmùtìmù tí kábíyèsí gbẹ́sẹ̀ lé ń bẹ̀ yẹn, òun náà lẹ̀ ń wò yìí. So yẹn ń rí ìtẹ́ kábíyèsí Àwùjalẹ̀ ní 1960 ló jókòó, títí bára àga tó jókòó lé lórí òun lẹ̀ ń wò ń bì. Yàtọ̀ sí adé àti ère tí a rí ìkọ̀kan ní ẹ̀gbẹ́ wọn tó fẹ́ dàbí àfijọ́ ìpè tàbí nígbà àbí kí lórúkọ. Eléyìí idà ni. Wọ́n fẹ́ jọ sí àwọn ìgbìmí. Idà ni, gbogbo ọba ló máa ń ní idà. Wọ́n á ní ọ̀pá àṣẹ, wọ́n á ní idà, wọ́n á ní ìrùkẹ̀rẹ̀, wọ́n á ní adé. Sọ ọ̀pá àṣẹ tẹ́ rí tán fún wọn bẹ́ẹ̀ yẹn náà lẹ́rí tó dúró yìí náà. Umbrella ìkẹrí tọ́ba bá fẹ́ jáde nínú ilé, òjò rọ̀ o, òòrùn ràn o, lára ọlá tá a gbọ́dọ̀ fi mọ ọba yàtọ̀ ni. Àwòrán gbogbo ohun tó ní ṣe pọ̀ pẹ̀lú Ìdọ̀wá, ìlú Ìdọ̀wá ní láti ara bí adé wọn, òrìṣà wọn, àga wọn, ọ̀pá àṣẹ wọn, bàtà tó ń wọ̀ ń bẹ̀, wọ́n ṣàkójọpọ̀ sínú pátákó tẹ̀ ń wò lókè yẹn. Kí ni ìbáṣepọ̀ tó wà láàrin Ìjẹ̀bú Òde àti Ìdọ̀wá? Wọn ò lè fi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn just like that, so torí wọn mọ̀ nǹkan tó máa ń hẹ̀ǹdẹ̀, so they have to enthrone his brother Ọba Jùwàkálẹ̀ láti má fi tẹ́lẹ̀. So with time Ọba Tútù jẹwé jẹgbò dá leaf mbẹ, Ọba Tútù gbádùn, so he now came back to Ìjẹ̀bú Òde. Bọ́n ṣe rí ẹ̀rù bá wọn pé wàhálà dé o,
ó dẹ̀ jẹ́ kó yé wọn pé òun wá láti wájà wíwá tóun wà ní pé kẹmọ̀ yìí pé ara òun ti yá then ní ìsìn tára òun ti yá òun á nídìí àwọn ẹbí òun kọ̀ọ̀kan kán lè bá òun padà kó má jẹ́ òun nìkan ló máa dá máa gbé nínú igbó yẹn so òun mọ̀ pé òun orí adé lòun gbé wá sáyé bọ̀ ó dàbí pé bíbá ikọ́ ni ìtẹ̀dó òun so ọba òtútù now became the first king in Ìdọ̀wà kingdom igbó tán lè lọ́ngbà yẹn ní ibi tá à ń pè ní Ìdọ̀wà lẹ́nu so ọba òtútù was he now became the first king in Ìdọ̀wà kingdom so according to history we had again pé ńgbà tí ọba Àjùwàkálẹ̀ tún papòdà tóun dẹ̀ ṣe wà live ó tún migrate padà wá tó tún wá délé de another king tó tún install on the throne so àwọn kan máa ń pa òwe wọn sọ pé I forgotten the way tán ṣe máa ń pa òwe yẹn pé ọba Ìdọ̀wà wọn máa wà ní oríkì wọn pé ìjọba ní Ọ̀jàwùjalẹ̀ ó tún jẹ Dàgbúrèwe so that is the brief history about that.